Àkú dédé àkókò yìí, ìròyìn àjáàbalẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Sanvertis Radio TV, ìkànnì tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Abídèmí Yusuf náà lórúkọ mi, èmi lọ́mọ sọ̀kòlọ̀ kó gbóhùn lé ọmọ onípò àlélu ọmọ alétè ìjọba. Ọmọ yẹn ọ̀bọ́kàrẹ́ yẹn abara funfun ọkà abara mìnìjọ́jọ́. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP, ibẹ̀ gangan mo ti fẹ́ kó ìròyìn ọ̀hún. Eléyìí tí wọ́n ní wọ́n fi gidá ọ̀kan gbòógì àti àwọn ọmọ ẹgbẹ́ kan láti òkè ọya wọ́n fi gidá wọn lẹ́yìn pètò suspension lọ́gbélé yín. Wọ́n ní báyìí wọ́n mọ̀ ti gbé suspension ọ̀hún kúrò. Wọ́n lè tó jẹ́ wípé wọ́n ti yanjú ọ̀rọ̀ ọ̀hún. Ara wọn ni bàbá ń sọ̀rọ̀ nípa láti ìpínlẹ̀ Bauchi. Wọ́n ní láti ìpínlẹ̀ Bauchi àwọn ọmọ sẹ́nítọ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ tó pé nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ní wọ́n ti gbé gidi àwọn kúrò wọ́n ti gbégi kúrò wọn lọ́nà o. Eléyìí tá a mọ̀ sí National Working Committee NWC. Wọ́n ní kódà gómìnà ìpínlẹ̀ Bauchi ń confirm ọ̀rọ̀ yìí, ìyẹn Bala Muhammad, wípé ẹ wò kò sí ogun mọ́ kò sọ́tẹ̀ mọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Lélẹ̀ tó jẹ́ wípé àwọn ti ṣe kíni, àwọn ti yọ̀ǹda àwọn tí wọ́n ní suspension, wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́. Wọ́n ní ara wọn ni Umar Damagum, adelé fún olórí ẹgbẹ́ òṣèlú PDP lélẹ̀ tí ń jẹ́ Fìdíhẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní bàbá yìí náà confirm ẹ̀ wípé ẹ wò gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó wà ní suspension pátápátá, wọ́n ní gbogbo wọn ńlá wọn ti gbà wọlé padà lójúbọ̀nà wípé àwọn ti jẹ́ kí wọ́n máa jẹmù láwọn kán máa ṣe yándayànda lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP lápá ibi ibẹ̀ yẹn. Tó lórí ọ̀rọ̀ 70,000 naira minimum wage, owó òṣìṣẹ́ ìjọba tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà, téyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu buwọ́lù láti bí ọjọ́ mélòó kan ni wọ́n ní kì í ṣe gbogbo ìpínlẹ̀ náà ní sanwó yìí o, ṣùgbọ́n àwọn kan ni wọ́n ti ń san bá àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, torí pé ọjọ́ 29 oṣù keje tó bọ́ sí ọjọ́ Monday inú ọdún tá a wà yìí, ìní Bọ́lá Ahmed Tinubu sọwọ́ bọ ìwé ìpìtàn owó òṣìṣẹ́ ìjọba tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà kó máa jẹ́ kíni, kó máa jẹ́ 70,000, léyìí tí wọ́n ní àwọn ìpínlẹ̀ kan ti ń ṣe, àwọn ìpínlẹ̀ kan níbo kọ̀jọ́ níbo làwọn ó ti rí ọ̀nà bo ní káwọn ó gbé gbà. Wọ́n ní ṣe rí ìpínlẹ̀ Adamawa àwọn ti gbà ó lábẹ́ gómìnà wọn Umaru Fintiri. Wọ́n ní wọ́n ti gbà láti máa san 70,000 lówó òṣìṣẹ́ tó kéré jù. Ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà wọn ìyẹn Babájídé Sanwó-Olú, wọ́n ní wọ́n ti gbà níbi ibẹ̀ yẹn, àwọn náà ti gbà, léyìí tí wọ́n ní commissioner fún ọ̀rọ̀ information àti strategy níbẹ̀ Gbénga Ọmọ́tọ̀ṣọ́, òun náà fi kíni ó confirm ọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ní wọ́n ń sọ. Kódà tí ìpínlẹ̀ Èkó tiẹ̀ tún fẹ́ẹ́ ṣe kíní, wọ́n láwọn tiẹ̀ fẹ́ẹ́ máa san 77,000. ṣe mọ̀ pé kò lé owó ni, àmọ́ owó Èkó náà ní kú gbé lápá ibẹ̀ yẹn. Ìpínlẹ̀ Ẹdó lábẹ́ gómìnà wọn tó fẹ́ kú láìpẹ́ tó tẹ̀nú ẹ̀ ti fẹ́ tán, ìyẹn Godwin Obaseki, wọ́n láwọn náà gbà ó, wọ́n ti ń san 70,000 níbẹ̀ yẹn. Ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà wọn Dàpọ̀ Abíọ́dún, wọ́n ní 77,000 làwọn ti ń san bí ibẹ̀ yẹn náà. Ẹ mọ̀ pé Ògùn state àti Èkó wọn yàtọ̀ síra wọn. Wọ́n ní ìpínlẹ̀ Gombe lábẹ́ gómìnà wọn Yusuf Bello, wọ́n ní àwọn náà gbà, wọ́n ti ń san 70,000. Kódà ìpínlẹ̀ Ondo lábẹ́ gómìnà wọn Lucky Ayédatiwa, wọ́n ní àwọn náà ti ń san 73,000 làwọn tiẹ̀ tún san ní ìpínlẹ̀ Ondo. Èkìtì náà lábẹ́ gómìnà wọn Bíọ́dún Oyèbánjí, wọ́n ní àwọn náà ti gbà láti máa san 70,000. tó fi dé ìpínlẹ̀ Kogi lábẹ́ gómìnà wọn Usman Ododo, wọ́n ní 72,500 làwọn ti ń san ní ọ̀dọ̀ tiwọn. Ìpínlẹ̀ Borno state ní Maiduguri lábẹ́ gómìnà wọn Babagana Zulum, wọ́n ní àwọn náà ti gbà. Kódà ìpínlẹ̀ Ebonyi lábẹ́ gómìnà wọn Francis Nwifuru, wọ́n ní 70,000 àwọn náà ti gbà. Anambra state ní abẹ́ gómìnà tiwọn náà ní ìpínlẹ̀ Anambra, ìyẹn Chukwuma Soludo, ìyẹn tó jẹ́ former governor fún Central Bank of Nigeria tẹ́lẹ̀, wọ́n ní bàbá yìí náà ti gbà láti máa san ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní ìpínlẹ̀ mọ́kànlá yẹn náà ti gbà láti máa san 70,000 ní owó òṣìṣẹ́ tó kéré jù, ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, wọ́n ní bàbá ìmọ̀ tó ti lọ́ọ́ ń ṣe nǹkan kan, wọ́n ní wọ́n ń pè ní red line rail fún gbogbo àwọn pé wọ̀tìwọ̀tì àwọn ará Èkó, àwọn òṣìṣẹ́ tí ń lọ bí iṣẹ́ lẹ́kọ̀ọ́ láti rí pé wọ́n fẹ́ máa jí, wọ́n ètè fẹ́ máa mójútó ọ̀rọ̀ bí iṣẹ́ wọn kó mọ̀ dí pé ó dọ̀ọ̀pù àbí wọ́n ń dúró bọ́ sọ fún ọkọ̀. Wọ́n ní wọ́n tún ti lọ́ọ́ ń ṣe kan nílùú Èkó, ìyẹn tá a mọ̀ sí red line rail. Wọ́n ní rélùwé ni, ṣùgbọ́n ẹ mọ̀ ọ̀nà tí ó máa gbọ́ ọ̀nà pupa ni. Wọ́n ní gbogbo kínní ó kéré pé yóò máa gbìyànjú tó bí 5,000
lójúmọ́ ìní yóò máa gbé wọn. Tẹ́ bá tuntun rí eléyìí yóò tún mú dọ̀pà bí àwọn sí wọ̀tíwọ̀tí èrò ń pọ̀ yóò tún mú dínkù ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Tó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ wípé ìjọba orílẹ̀-èdè UK wọ́n endorse Sunday Igboho petition lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Wọ́n ní ọ̀rọ̀ yìí ló jáde nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu ń sọ̀rọ̀. Wọ́n ní orílẹ̀-èdè UK tó ráwọn awuyewuye lórí ẹ̀rọ ayélujára léyìí tán ló wáyé nínú ọ̀sẹ̀ táwa tí wọ́n ní wọ́n ń ṣe àjọyọ̀ kan ní ìlú UK léyìí tí wọ́n ní Sunday Igboho náà bẹ́ẹ̀ yẹn Chief Sunday Adéyẹmí Igboho lójúpọ̀nà kan ní wọ́n ti approve Yorùbá Nation. Wọ́n ní ẹ má jẹ́ wọ́n tàn yín o, wọ́n approve Yorùbá Nation o. Ọ̀rọ̀ Yorùbá Nation ní ìlú UK kò dín tí wọ́n approve ní apá ibi ibẹ̀ yẹn. Tó ilé-ẹjọ́ ti pàṣẹ fún ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí Fẹ́rí Dákmà wípé gbogbo àwọn póòsì tó mú against ògbóǹtarìgì agbẹjọ́rò yẹn ìyẹn Bàbá Fálànà àti ọmọ ẹ̀ tí ń kọrin ṣèwọ́ṣèwọ́ fáwọn ní ọ̀yá lọ delete gbogbo ẹ̀ dànù. Gbogbo àwọn ẹ̀rí irọ́ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tó ń pẹ́ àwọn ẹ̀rí rẹ̀ o, àwọn kinní kan rẹ̀ o, lórí ojúpọ̀nà pé ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ láàrin òun àti Bobrisky. Wọ́n ní ọ̀yá ilé-ẹjọ́ ti pàṣẹ o kíákíá ní wàràǹṣeṣà lọ delete àwọn ò fẹ́ rí nǹkan kan ìyẹn ní apá ibẹ̀ yẹn. Tó wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn ọmọ Nàìjíríà gan tiẹ̀ ni wọ́n mọ̀ tí ń jápá mọ́ lójúpọ̀nà pé wọ́n ní ẹ̀wò lójú ọ̀rọ̀ ilé tí ń wó. Wọ́n ní ilé tí ń wó yìí ó mọ̀ tí ń sú àwọn torí pé bá a bá wò ó ní ọdún tá a wà kò lè ló ń kà ó. Wọ́n ní ilé kan tiẹ̀ wà tí pé wọ́n ti ń parí òun tán báyìí ó rí wẹ̀rẹ̀rẹ̀ gẹ̀rẹ̀rẹ̀. Wọ́n ní ti ń lọ bí 70 times báyìí láàrin ọdún tá a wà yìí tí wọ́n mọ̀ sọ pé ilé ń wó lọ́tùn ilé ń wó lósì. Wọ́n ní bí ọba ti ẹ̀jú bẹ́ẹ̀ gan lọ. Wọ́n ní ọ̀rọ̀ ilé wíwó yìí ó ti sú àwọn ní apá sẹ́ńtà ibi ibẹ̀ yẹn. Tó àjọ CAF lórí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti delist wọn lórí máàcì àwọn àti Libya wípé awuyewuye tó wáyé láàrin yín àwọn ò lè lajúlẹ̀ kí tàlùbọ́ kò wọ̀ àmọ́ ńgbà tẹ́ bá mọ̀ gbà á mọ̀ sọ fún yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ báyìí pé tọ̀ wọ́n ní bàbá ti ń plan láti impose 25% tax lórí àwọn olówó Nàìjíríà wípé gbogbo ẹ̀yin olówó ọlọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn lè máa fi Nàìjíríà kó jọ lásán ẹ máa san kí ni ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n owó orí ìyẹn ní apá sẹ́ńtà ìgòbí ibẹ̀ yẹn. Igbákejì ààrẹ Kazeem Shettima bàbá ti dìfẹ́ lórí pọ́lísì Tinubu tí wọ́n ń pè ó le lára ń mú iṣẹ́ àti ìyàbálù ìrora nínú Shettima ní ẹni sùúrù ẹ wò ó ní tí à ń pòpọ̀ lọ́wọ́ tó bá délẹ̀ yàyàyà tẹrú tọmọ tó nílé tàlejò ní ọmọ jẹ́ńbẹ̀ léyìí tó jẹ́ pé wọ́n ní kẹ́ni ẹ̀yin gan gbádùn wa tó ìyẹn ní apá sẹ́ńtà ibi ibẹ̀ yẹn. Yéè pàrìpà yéèpò ẹ gbọ́ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé àti ọkọ ẹ̀ tó jẹ́ olórin ṣèwọ́ṣèwọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa Adésùwà Ẹ̀tọ́mi pẹ̀lú Banky W wọ́n mọ̀ ti ṣe kí ni wọ́n ti bí ọmọ ẹlẹ́ẹ̀kejì léyìí tí pé ìdùnnú ṣubú layọ̀ nínú ilé wọn tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n dẹ̀ ń dunnú níbẹ̀ yẹn. Oh, I'm very proud of you. Olórin ṣèwọ́ṣèwọ́ David Adeleke tí gbìyànjú mọ̀ sí Davido ìní ṣe bẹ́ẹ̀ ní kí ọ̀rẹ́ ẹ̀ kan Cubana Chief Priest lójúpọ̀nà kí wọ́n ní èèyàn kọ́ hòtẹ́ẹ̀lì tí ń lọ bí owó iyebíye tí wọ́n ní ọmọkùnrin mọ̀ ti ṣí hòtẹ́ẹ̀lì ṣùgbọ́n inú àwọn ọ̀rẹ́ ará ẹbí ẹ̀ ń dùn pé yes ẹ gbọ́ èèyàn ni wọ́ọ̀yì ó mọ tó ń ṣe ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Wọ́n lówó gáàsì tún ti wọ́n báyìí o torí pé 1 kg of gas lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí yóò máa jẹ́ bí 1,500 ní ti ń lọ lọ́wọ́ inú àjọ máa fomi lò ó. Nílùú Ìbàdàn accident burúkú kan mọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ló gba ẹ̀mí èèyàn 9 ní wàràǹṣeṣà tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní ìfarapa yánnayànna ní tírọ́ọ̀kì ní o àwọn ọkọ̀ tírọ́ọ̀kì náà kọlu ra wọn o wọ́n dẹ̀ kọlu ká àwọn kọlu márúwá ṣùgbọ́n èèyàn 9 ti kú ọ̀nà paṣu. Wọ́n ní eléyìí tí wọ́n ní wọ́n ń jẹ́jọ́ àwọn èèyàn ṣe léṣe yánnayànna ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Ìjọba orílẹ̀-èdè Libya náà ti dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn ilé ìgbábọ́ọ̀lù àwọn ìgbìmọ̀ ìgbábọ́ọ̀lù Libya àti Super Eagles lójúpọ̀nà wípé gbogbo ohun tó jáde lórí fọ́nrán kínní àwọn mójútó ní apá sẹ́ńtà ibi ibẹ̀ ṣùgbọ́n àjọ CAF àwọn ti dá sí ibi ọ̀rọ̀ tó ń lọ níbi ibẹ̀ yẹn. Tó
ìròyìn àjààbálẹ̀ òní jù báyìí lọ lónìí ẹ̀mú ṣe wá wípé kó dùn púpọ̀ púpọ̀ ọlọ́run bá ní fún ni kì í ṣe ìrábàjẹ́dà ni yóò ti ní àmú wá àmọ́ kí n tó lọ ẹ jẹ́ máa jẹ́ oyè yín pé orílẹ̀-èdè ní Yorùbá Nation yóò dúró àti kọ́ it has been written pé orílẹ̀-èdè kan Yorùbá Nation ó máa wà. Ẹ bá wa lọ sí ìkànnì Sanfatis ẹ lọ subscribe sí ìkànnì YouTube kẹ́ tẹ Sanfatis Radio TV ẹ subscribe kẹ́ like kẹ́ share kẹ́ comment kẹ́ lẹ̀kùn ẹ̀mọ́ mẹ̀lẹ́bí Sanfatis kẹ́ lè mọ̀ pé lónìí báyìí ní ọ̀sán sùn orúkọ mi ò yípadà Abídèmí Yusuf náà ni mi lọ́mọ sọ́gbọ́lọ́rọ̀ kò gbóhùn lẹ́mú nípa lílu ọmọ alétí ìjọba ọmọ yàn bọ́kàlẹ̀ yẹn bára fọ́ká bára mi níjọ yéèpà mọ̀já ájì àmọ́ mi nílùú UK Ireland ẹ̀já sí dáadáa ní owó ọ̀dàbọ̀ òní àsàn.